Ògún rèé ń polongo òrìṣà títí dọjọ́ òun ìkẹyìn mi ni ẹ súnmọ́ bí ọ̀rọ̀ wà. Mo fi fọ́nrán kan léde lánàá níbi tí mo ti mẹ́nu bà àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí mo ṣe láìpẹ́ yìí pẹ̀lú àwọn ará ìlà oòrùn tó sì wá fẹ́ máa jọ bí ẹni wípé àwa kan ò fara mọ́. Àwa mìíràn tilẹ̀ rí gẹ́gẹ́ bí ilẹ̀ dídà, bí ẹni pé mo ti dálẹ̀ Yorùbá nípa bíbá àwọn ará ìlà oòrùn ṣe. Èmi ò sì ní díbọ́n bí ẹni wípé mi ò rí àwọn ìfẹ̀hónúhàn yín nítorí wípé ẹ̀yin lomi tí ń bẹ lẹ́yìn ẹja mi, láti sí ẹ̀yin kò lè sí èmi. Nítorí náà ó yé mi, ṣùgbọ́n mo fẹ́ kí tèmi náà tilẹ̀ yé yín díẹ̀. Yorùbá ni mí o, ti gbéraga ohun tí ó sì yẹ Èdùmàrè ò tí ì dá. Ṣé ẹ rí àwọn irun mọlẹ̀, igbá mọlẹ̀, òòṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí mo ti fi bí ọdún mélòó kan gbé lárugẹ yìí títí tí ń fi kú ni o. Ògún rèé ń polongo òrìṣà títí dọjọ́ òun ìkẹyìn mi ni iṣẹ́ tèmi wáyé wá ṣe nù. Nítorí ògidì ọmọ ọkọ Yorùbá lèmi, òun sì ní láyé fọwọ́ sí júwe ilé bàbá tó fún mi níbí. Ṣé mo ti wá di ọ̀dàlẹ̀ nítorí pé mo bá àwọn ará ìlà oòrùn ṣe ni? Àfọmọ́ alẹ́ Yorùbá ni ó rí àwọn ọ̀rọ̀ hùrùhùrù táwọn ará bí ń sọ sí wa lórí ayélujára tí ò ní tara jẹ́, pàápàá jùlọ ọmọ Yorùbá tó bá mọ̀tàn. Ọ̀pọ̀ ìgbà lèmi bá máa fìbínú dá wọn lóhùn. Ọ̀rọ̀ tí mo sọ sí òpònú kan nínú wọn lọ́sẹ̀ tó kọjá rèé tẹ̀ ń wò yìí. Tẹ́ ẹ̀ bá sì gbàgbé, ẹ rántí fọ́nrán yìí níbi tí mo ti sọ̀rọ̀ sí àdàgbà má dánú onísọkúsọ yìí. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé kì í ṣe gbogbo wọn. Kò tọ́ lọ́nà kanà láti kàn pinnu wípé gbogbo ẹ̀yà kan ni wọ́n rí bákan náà. Rárá, kò tọ́. Èmi mọ̀ díẹ̀ nínú àwọn ará bíi tí kì í hùwà ẹranko. Inú àwọn gan ò sì dùn sí ohun táwọn ọmọ ìyá wọn ń sọ nípa wa. Irú àwọn èyí ni mo yàn láti bá ṣiṣẹ́. Èmi ni mo sì yàn wọ́n. Àwọn kọ́ ni wọ́n yàn mí. Wọn kò sẹ́ni tó wọ́n dè lára kan sí mi. Àwọn iṣẹ́ tá a sì ṣe yìí, àwọn fọ́nrán tá a yà yìí, níbo la ti yà wọ́n? The National Museum, ilé ìgbé nǹkan ìṣẹ̀báyé sí fún gbogbo ọmọ Nàìjíríà. Tẹ́ bá sì débẹ̀, pàápàá jùlọ abala yìí tá à ń pè ní Echoes of the Past, ẹ rí iṣẹ́ ọnà láti gbogbo ẹ̀yà Nàìjíríà. Iṣẹ́ ọnà ń bẹ láti ìlà oòrùn, ìwọ̀ oòrùn, gúúsù àti àríwá. Gbogbo àwọn ẹ̀yà yìí sì ni máa bá ṣiṣẹ́ láti gbé ibẹ̀ yẹn ga, láti tún polongo ẹ̀ sí kọ́pọ̀ èèyàn lè bá a mọ̀. Kì í ṣe àwọn ará ìlà oòrùn nìkan ni màá bá ṣe. Àdéhùn tí mo ní pẹ̀lú museum náà nìyẹn. National Museum ni wọ́n pè mí, kódà kí wọ́n tó ṣí fún àwọn èèyàn ni wọ́n ti pè mí tí mo ti rí, tí mo ti débẹ̀. Ìgbà tí wọ́n sì kó àwọn iṣẹ́ ọnà náà sí kò ṣẹ̀yìn mi. Màrà tí mo débẹ̀, ibẹ̀ wù mí gan nítorí ẹwà rẹ̀. Mo sì pinnu àti bá wọn polongo rẹ̀ láì gba kọ́bọ̀. Kẹ́ má lọ máa rò wípé torí owó ni mo ṣe ń bá àwọn ará ìlà oòrùn ṣe. Ẹ jẹ́ ká fọkàn ara wa balẹ̀. Àwa ọmọ Yorùbá, àbá lásán nìkan dà, ikán kan ò lè jòkúta. Gbogbo àwọn dìndìnrìn tí wọ́n ń gbìyànjú àti túntàn Yorùbá kan yẹn, iṣu ògọ̀ tó wọ̀n. Ẹni tí ò bá sì mọ bí Yorùbá ti tóbi tó yóò máa rò wípé ẹnikẹ́ni sì lè túntàn wa kan níbi tá a bá dé yìí. Yorùbá ti kọjá gbogbo rọrùn yẹn. Omi wa ti kún, kódà ó ti kọjá afárá. Ẹ̀rù òbodò ti wá, ẹni ó bá wẹ̀ ni ó múra. Gbígbé àṣà Yorùbá ga kò ní ká má bá àwọn ẹ̀yà míì ṣe. Ẹ̀yàkẹ́yà tó bá sì ń bínú sí Yorùbá, ẹ̀rín ni kẹ́ máa fi wọ́n rín nítorí wípé ìlara ló ń ṣe wọ́n, báwọn sì ló ń ṣe lára ni. Igi tó bá léso lórí lọmọ aráyé ń lẹ́kọ̀ọ́ mọ́. Ẹ má jẹ́ ká pinnu wípé gbogbo wọn pátá ni wọ́n rí bákan náà. Rárá, bẹ́ẹ̀ kọ́ ló rí. Ìdínú tí mo fi bá àwọn èyí tí mo rí pé ó lọ́gbọ́n nínú wọn ṣe. Ǹjẹ́ mo rí ire àbí ìrí ire? Bí mi ò bá wí ire, ibi tó bá kù sí, ẹ dákun, ẹ jẹ́ kí n mọ̀. Àmọ́ kí n tó lọ, ṣe ṣàkíyèsí ọ̀pẹ̀lẹ̀ ọrùn mi yìí? Ẹ̀rí gbó rẹwà pọ̀. Ẹ̀yin náà lè wọrú ẹ tó bá wọ̀ yín lójú. Ẹ yẹ̀ ìsàlẹ̀ wò, kẹ́ rí bẹ́ẹ̀ ṣe ríra. Wàá ṣeré.